Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko wù. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Lóko. Yeah, for me. Kò yẹ kí n wá rí ẹ. Jáde. Kúrò ní apartment yìí bọ́ síta. Tí ẹ̀gbọ́n ọ̀gbọ́n tí mo fẹ́ sọ, Susan. Bí ti báwo? Ìwọ nìkan ni mo lè wá bá. Lọ́ládé ó ti break up pẹ̀lú mi. Date yìí dọ̀. Kí ló ṣe? Mo rò mọ̀ bóyá there's a way we can reschedule it. Torí mo rò pé tó bá jẹ́ public holiday ó máa better. Ẹ mọ̀ pé public holiday èrò púpọ̀ máa wà nílé láti wo lórí TV. Ṣé yẹn má tàṣà? Èèyàn mélòó kan ló ń wo television these days? Internet gangan ni real market. Yeah, true. That's true. But èmi ò bá suggest pé kí a maximize gbogbo audience tá bá lè pull. That makes sense, you know. Nice one. Well, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ ò ṣe gbìyànjú kó make sure pé all the major TV and print media are present láti cover ẹ̀. Jẹ́ kí n mọ ètò wa máa ná any amount. Oh, no problem, sir. No problem, sir. All right. Yes, sir. Ṣó ti draft schedule tó sọ? Yeah, mo wà lórí ẹ̀, mo ti fẹ́ parí ẹ̀. Okay. Make sure pé ṣe tán kó jẹ́ kí n rí. All right, sir. All right. Yes, sir. Hello. Hi. Good morning, sir. Oh, email mi ni. Mail? Well, actually, internet mini problem latano, so I didn't get any mail. Well, no problem. But mo send mail yẹn sí ẹ láti sọ fún ẹ pé kó lọ on leave. Yeah, you need to rest. Yeah. Is that a problem, sir? Ṣé mo ti ń perform below expectations ni? Oh, not at all. In actual fact, ó ń ṣiṣẹ́ takuntakun. You've been very hardworking. Mo kàn wò pé ẹni tó bá ṣiṣẹ́ dédé bẹ́ẹ̀ yẹ kó lásìkò ìsinmi, mo fẹ́ kó lọ sinmi. Yeah. Okay. All right, sir. Sir. Oh, yes. Mo fẹ́ kẹ́ go through schedule yẹn and then can make necessary changes. Beautiful. Mo ti had our media house come on, even radio. Good. Sir, I see you replaced me. That was really fast. Má take a personal, Alade. Kò sí ọ̀kan bẹ́ẹ̀
Farabalẹ̀ náà, farabalẹ̀. Meet Rotimi. Òun ló máa standing fún ẹ nígbà tó bá ti wà away. Then Rotimi. Yes, sir. Lalade, my PR. Oh. Good to meet you, Miss Lalade. Mr. Rotimi Hassan. Nice to meet you. My pleasure. Ó tiẹ̀ dá bó ṣe wá yìí Lọ́ládé. Mo máa fẹ́ kó bá mi fi àwọn kankan hàn Rotimi, àwọn nǹkan tí ò ní yé easily. Ẹni tó bá ti ṣe yẹn tán, wọ́n lè máa lọ tí ẹ kó lọ sí mi. Ṣé ti yé? All right. After you. Thank you. All right, sir. All right. Good day, sir. Hello? Alaja, báwo ni o? Báwo business? Good. Gbogbo ilé gọ́. Àwọn ọmọ kọ́ ṣe ń gbúrò wọn. Bọ́ọ̀yì náà kí lorúkọ ẹ o? Ṣọlá. Ṣọlá. Ṣọlá wà. Ń jọ lẹ́rìí àgbẹ̀yìn. Ó tọ́jọ́ mẹ́ta ò ṣe kò sí. No, mo kàn béèrè ẹni, mo kàn béèrè. Tó mo gbọ́ pé owó wá sí Ìpàkúrọ̀ lọ́jọ́ mẹ́ta, ṣé owó mọ̀ pẹ́? That's all right. Okay. Mo kàn ní kí n béèrè náà ni. Pẹ̀lẹ́ tí o bá ti sí wàhálà. It's all right. Pẹ̀lẹ́ o. Okay, bye. Yeah. Yetunde now. Switched off. Right down. Hey, this is okay, Laulu. Can't call Laulu now. Cannot call Laulu. Why not? Yes, I'll call Laulu now. Why not? Hello? Ọ̀rẹ́, báwo ni? Kí ló dé tó ń pè mí? Ó dẹ̀ ní sùúrù náà. Oh, friend mi. Sọ ohun tó máa sọ kí n tó já ẹ̀ dànù kó lórí fóònù. Okay. Jọ Yétúndé ńkọ́? Mi ìbọn tó sọ. Má bínú. Má bínú. Mo ti try láti reach ẹ̀. Mi ò dẹ̀ succeed. Mo á fi pé ọ̀nà tí mo tún lè gbà reach ẹ̀ ni pé kí n pè ẹ́. Láolú, má bínú. Sórí nǹkan tí mo ṣe fẹ́ bá sọ̀rọ̀ wà very very important. Àlá kan ni mo lá lálẹ́ àná, ó bà mí lẹ́rù gan. Ó dẹ̀ ní í ṣe pẹ̀lú ọmọ tó wà nínú ẹ̀. Kò ní dá fún wa àtàlà tó la ló ṣe. So, that means I have to... What's this? What? This. Oh. Sorry. My dimple. I actually love it. Huh. Yeah, and I wish I have one. Thank you. Do it again. You're lucky. Do it again. Oh, I really like it, honestly. Okay, I'm glad you do. Chinabao. No, here. Ọ̀gá ńkọ́?
How are you first? Hi, good morning. Hi. So, keep moving on me now. Yeah, she's not from Nami. Genius shit organio. Oh, about you? Taking it. I don't know, but it doesn't look friendly, unlike you. Oh no more. You ain't got on bother. Give me that smile again. I am smiling for you. Okay, that means if I need to do this, I have to come this way. Yeah, you have to. Then you click. Borokini. Whoa. What's that? Nothing. It's almost 2. I need to go for lunch. Like now? Like now. Okay. Anyway, it's a machine note so for today, and I'm sure at this point you can handle yourself. Of course. Okay. Thank you. For sure. All right. Yeah. Oganko? She will bomb at us upon one of the secretariat like coin. Yeah. Mo rò pé máa dúró dè wọ́n ni. Owó ti rẹ̀ mí tán bá ti dé. Sọ fún pé mo ti lọ. All right then. All right. Well, we got some more best, so. I won't. All right. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́dẹ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni. Báwo ni ń pa Emeka? Kí ló mí bá ẹ̀ sí mi? Ẹ̀ ń sí mi. Ẹ̀ ń sí mi ló sí mi. Bọ́wà, èmi ò ní gbogbo táìmù eléyìí o. Bí alẹ́ mọ̀ bí ọmọ ẹ̀ ṣe jẹ́ problem fún mi as long as tó wà níta mẹ́ẹ̀. Time díẹ̀ wò ó lẹ ti rí time díẹ̀ èmi ò ní time rárá. Find him by as soon as possible jọ. Period. Very funny. So, You know, I just like the dimple. Lalade, What's that? Yeah? I'm on my real later then. Okay. Thank you. Take care of yourself. I will. Great. Alright. Honestly, I got for me compulsory leave. Sure, okay. I see. Enjoy your leave. Thank you. Daddy. Yanni, báwo ni? Dada. Daddy bí mo ní tún lè ṣe bẹ́ẹ̀ mo ti rí àwọn picture yìí. Ìwọ ọmọ yìí kó ṣáà máa túnú ilé káàkiri. Kí ló ń wá? Wẹ́ kò kúkú dùn mí. Àwa náà ti ṣerú ẹ̀ rí. So, kí ló wá rí ńbẹ̀ o? Daddy àwọn wo nìyí ojúmọ́ jojú tí mo ti rí. Ṣoore, o lè ti rí kan nínú wọn. Ṣùgbọ́n eléyìí o ò tí ì rí eléyìí rí. But Daddy ta nìyẹn. Yẹni. Sir Daddy. Major ló ń wò yẹn o. Major. Àwọn èèyàn gangan nìyẹn. Àwọn tí a lè pè ní ènìyàn tàwa gangan nìyẹn. Sójà làwọn náà. Pàápàá
àwọn ló mú mi wọ iṣẹ́ ológun. Ikú ló bọlá jẹ́. Dáàdì ṣáà ti kú ni sà. Yẹni. Sára ni. Wọ́n ti papòdà. Dáàdì ta nìyí. Láolú ló ń wò yẹn. Ọba pàkúrọ́ nìyẹn. Àjọṣe kékeré dàgbà ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ òjò ló ti rọ̀. Síbẹ̀ omi ò pa ìlà ojú rẹ̀ o. So, Yẹni, lọ bá mi mú towel mi wá nínú yàrá. Kó mú bá mi ní gym. Oya, come on, double up, come on. I'm going to the gym now. Hello, Susan, báwo ni? Hello, babe. Ṣé wàá pa? Yeah, mo wà pa. How's been your day? Fine. Ibo ló wà? Mo drive ni mo ṣe kúrò ní ọ́fíìsì. Ṣé wàá wálé mi? Ilé ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ṣé ó dìgbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ tó wá sọ́dọ̀ mi? Ó dà mú bọ̀. Are you sure, baby? Yeah. Okay, bye, love you. Yeah, take care, bye. Hey, baby. What's up? Ọkọ rẹ̀ mi ni. Iṣẹ́ ló kọ̀ wá stressful jàre. Oh, okay. Bóyá kó wá shower kí n fún ẹ ní hot massage. Oh, máa ṣe yẹn later máa ṣe. O sure pé iṣẹ́ nìkan ni eléyìí tójú ẹ lè yí? Ó wá okay. O ti ń hide nǹkan fún mi. Lọ́ládé. Lọ́ládé. Sorry, Susan. Ó ga o. Òun kú sí mi lórí. Abẹ́gì, orúkọ tó ń kó sí ẹ lórí ló ti ń dárúkọ yẹn. Anyway, rice wà nílé, ṣé kí n bẹ́ẹ̀ dé iṣẹ́? Bóyá tí bá ti wẹ̀ tán. Nǹkan tí mo sọ fún ẹ náà nìyẹn. Lọ shower, then màá ti dish oúnjẹ ẹ so that you can. Sorry, Susan. Ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni. Ó ti ń yé mi bọ̀ báyìí. Borokini. Ìwé mi ní tí mo fi ń jọ́ọ̀tì ni. Ìwé lásán ni mo kàn fi ń jọ́ọ̀tì, mo fi máa ń jọ́ọ̀tì nǹkan ni. Logbook ni. Àbí logbook. Logbook.
Ẹ̀gbọ́n lórí tó wà ní jẹ́ kí n rí ojú. Ẹ dúró ẹ fi yẹn lẹ́nu. Ẹ jẹ́ kí n ṣe bọ́ mi fẹ́ ṣe tán. Ẹ jẹ́ n calculate. Today, is that not LOVISH? LOV kọ́. Logbook ni ìwé lásán ni mo kàn fi jot ni. Ó ti yé mi. Nísìnyí tó àti ti wá ń kọ ọ̀rọ̀ ọ̀fẹ́ sílẹ̀ báyìí. Now tell me, Lọ́ládé ńkọ́? Ó wà. Lọ́ládé wà. Lọ́ládé wà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkankan. Lọ́rọ̀ ó kọ̀ wà kò sí nǹkan. Kí ló mean by not kò sí nǹkankan, not really? Kí ló ṣẹlẹ̀ sí wàá sọ fún mi ní now? Wàá sọ nǹkan tó bá ṣẹlẹ̀ má dẹ̀ mọ̀ bí mo ṣe máa sort it out, máa mọ̀ bí mo ṣe máa parí ìjà láàrin ẹ̀yin méjèèjì. Kí ni the way you are sounding gan ti hàn pé nǹkan ṣẹlẹ̀, kí ló dé? Mọ́mí. Ẹ mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ lose àbúrò ẹ̀ recently. So mo wọ́n pé kí n fún time díẹ̀ kó fi get ara ẹ̀. Time díẹ̀. Junior, òun fún obìnrin ní time. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ lose àbúrò ẹ̀. When is the time for you to show her that you love her? When is the time for you to show that you care about her? Is this not the best time for you to take opportunity kó di time yìí mú? Time tó ní ìdí ẹ̀jù lélẹ́yìn náà, Junior. Time tó ní ìdí ẹ̀jù ló wá jókòó ló wá sọ pé ó lose àbúrò and all of that. So where were you nígbà tó lose àbúrò ẹ̀? Ẹni tó yẹ kó máa sunkún lé ẹ láyà. Ó wá sọ pé you want to give her time. Go. Why are you giving her time? That time, you need that time with her. Oh, Mommy, ó wà complicated. Complicated ran wo ló wà complicated. Ṣé gbogbo yìí tí bàbá ẹ̀ sọ ẹ̀ ló ń gbọ́? Junior, àánú ẹ̀ ṣe mí. Bóyá torí padà ń pè é ní Junior ló ṣe mọ̀ pé ó ti di senior. You are no more a child. Bàbá ẹ̀ tó sọ yí pé kúrò má fẹ́ Lọ́ládé tó ń dàní irú. Ó mọ àwọn ẹgbẹ́ ẹ̀ tó wà ní ìgboro bẹ́ẹ̀ wọ́n ti bímọ 2, wọ́n ti bímọ 3. Ṣòro kan dórí náà fi ń ṣe ni gbogbo ṣe tó. Ṣé kò yẹ káwa yìí náà ti máa sọ pé wọ́n gan lọ sí o ti fẹ́ ṣègbéyàwó and all of that. Wá ó gbọ́dọ̀ lose ọmọ yẹn o. Tó bá lose ó máa dùn mí gidigidi gan ni, and I will not take it. I won't take it easy with you. Kí ló dé? Kí lọmọlọmọ ṣe? You're such a wonderful girl. Ẹni tó bá fẹ́ nìyẹn o. Ìgbà wo ló máa lọ síbẹ̀? Ti gbọ́n yín máa lọ bẹ̀. Wọ́n máa lọ tó bá lọ fúnra mi máa wó ibi bẹ̀ àjọmọdé bẹ̀ ẹ lọ wá aago mi. Ṣé wá restaurant tó dé restaurant yẹn ní láti Dad. Yeah. It's money and come pass you off me. Yes. Money. Yo mo. O kon ni o drop e. O de ti lo. Okay. Thank you. Very much. Yeah. You can go now. Oh my God, oh my God. Ṣé dídọ̀ partnership àná? We need to meet them.
Borokini. So, according to your brain, into soy, more polowa. Eh? The question is, who? Yes. Junior Bawani. Lola D. Yeah. What's going on? Going on, me understand. You damn well understand what I'm talking about. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.